Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí oṣù kẹsàn-án September ti ọdún 2024 fún àwọn tó ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, àwọn tí a bí láàrin March 21 sí April 20. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá mi share fídíò kó kárí ilé kó kárí oko, kó jẹ́ òòlù àti àǹfààní fún àwọn tó ń lo ìràwọ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, mo kí yín pé a kú oṣù tuntun, oṣù kẹsàn-án September. Oṣù yìí á sọ̀yìn sówó, á sọ̀yìn sí ire, á sọ̀yìn sí ìfọ̀kànbalẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, oṣù yìí ó máa bí àwọn ìyípadà kan ní ààyè ibi iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni ire owó ó wà fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ yìí nínú oṣù yìí. Bákan náà sì rèé, àwọn àyípadà kankan lè dé bá ìhà ìfẹ́ tàbí ìhà ìbáṣepọ̀ yín láàrin ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín. Ní ọjọ́ Sunday tí ń ṣe September 1, àgbáyé ìràwọ̀ kan tí a mọ̀ sí Uranus á bẹ̀rẹ̀ sí ní yíbírí sí ọwọ́ ẹ̀yìn, á bẹ̀rẹ̀ retrograde ẹ̀ ní ọjọ́ náà, tó sì máa wà ní retrograde títí di January ọdún tó ń bọ̀ tí ń ṣe January 2025. Àkókò yẹn ẹ máa ní àwọn àǹfààní láti wá ìdàgbàsókè fún ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni ìdàgbàsókè ire owó ó ṣeéṣe kí ó wáyé ní àwọn àkókò yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo ìràwọ̀ iná tó kanranyan yìí, wọ́n ó jẹ ìgbádùn àwọn àǹfààní lọ́lọ́kan-ò-jọ̀kan. Bẹ́ẹ̀ sì ni wọ́n ó rí ìlọsíwájú lórí nǹkan kíkan tí wọ́n bá ń ṣiṣẹ́ lé lórí, bóyá bí bọ́jẹ̀tì wọn, wọ́n ó rí ìlọsíwájú lé lórí lákòókò yẹn. Bẹ́ẹ̀ sì ni a máa ní òṣùpá tuntun kan ní ojú ọ̀run, ìyẹn ní ọjọ́ Monday tí ń ṣe September 2. Àkókò ọjọ́ yẹn ó dára kí ẹ tètè wọlé sùn kí ẹ sì fi sinmi dáadáa. Fún ọ̀pọ̀ ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí, ìbẹ̀rẹ̀ iṣẹ́ tuntun lè wáyé lákòókò yìí. Bẹ́ẹ̀ sì ni àkókò yẹn dára púpọ̀ kí ẹ create ààyè láti sùn, kí ẹ sì rí dájú pé ẹ jẹ nǹkan tó wù yín, ẹ mu nǹkan tó wù yín, kí ẹ enjoy ara yín, kí ẹ relax. Àṣálẹ́ ọjọ́ yẹn relaxation òun ló wà fún fẹ́yìn tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni tí ó bá di ní ọjọ́ Wednesday, ìyẹn September 4, ó ṣeéṣe kí ẹ busy púpọ̀ pẹ̀lú àwọn nǹkan tí ẹ ti ń plan láti bí ijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ fẹ́ máa jà fún àkókò láti ẹ̀ ti fi sinmi ní ọjọ́ náà. Ní ọjọ́ Sunday September 8, ó ṣeéṣe kí ẹ rí pé gbogbo èèyàn pátápátá, àtọ̀rẹ́, àtọmọdé, àtàgbà, àtàwọn tí wọ́n jẹ́ ẹni tẹ́ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́, gbogbo wọn pátá ni wọ́n máa nífẹ̀ẹ́ sí kí ẹ wà pẹ̀lú wọn. Wọ́n máa nílò attention yín púpọ̀. Lákòókò yẹn ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì pa ààlà sí àwọn nǹkan tí ẹ kò bá nífẹ̀ẹ́ sí láàrin ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ kíyèsára lákòókò yẹn, kí ẹ má sọ ọ̀rọ̀ tí ẹ máa padà regret jáde lẹ́nu. Kí ẹ kíyèsára kó má jẹ́ pé ní àṣálẹ́ ọjọ́ yẹn ẹ wá padà máa ṣe ròyìnròyìn sùn pé tani mo mọ̀ mi sí ní sọ̀rọ̀ báyìí, kí ló dé tí mo sọ̀rọ̀ báyìí, tí ó fi wá fa delay fún yín láti tètè sùn ní àṣálẹ́ ọjọ́ yẹn. A máa ní òṣùpá àràbàǹdẹ̀ kan ní ojú ọ̀run, ìyẹn full moon in Pisces. Bẹ́ẹ̀ sì ni a máa tún ní nǹkan tá a mọ̀ sí lunar eclipse, ìyẹn eclipse of the moon ní àṣálẹ́ ọjọ́ Tuesday September 17. Ìyẹn túmọ̀ sí pé ó jẹ́ kí full moon jáde lọ́jọ́ yẹn, ṣùgbọ́n látàrí pé ilé ayé wà láàrin òṣùpá àti oòrùn, ilé ayé ti blọ́ọ̀kù vision ìmọ́lẹ̀ ti oòrùn tó fẹ́ tàn sí òṣùpá tó yẹ kó tọná fún wa lálẹ́ ọjọ́ yẹn. Ìyẹn ni ó bí eclipse.
àwa ní rí òṣùpá ràbàǹdẹ̀ lójú ọ̀run rárá, gbogbo ẹ̀ máa dúdú lọ ní àṣálẹ́ ọjọ́ yẹn ni. Àkókò yẹn ó ń sọ fẹ́yìn tí ẹ̀ ń lò ràwọ̀ yìí wípé ó ṣeéṣe kí ẹ láwọn àlá àpẹẹrẹ, àlá tẹ́ bá lá kí ẹ kọbi ara sí, àlá tí ó máa wúlò fún ìgbésí ayé ni. Ó sì dára kí ẹ bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀, kẹ̀bẹ́lẹ́dàá yín ní gbólóhùn. Bẹ́ẹ̀ sì ni ẹ máa ní ìmísí dáadáa ní ọjọ́ yẹn. Àkókò yẹn àkókò tí ó dára púpọ̀ fún yín ni tẹ́ máa wà highly spiritual. Intuition yín máa lágbára díẹ̀ ní ọjọ́ náà. Àkókò yẹn ó tún lè bí kí ìpòrúru ọkàn tàbí kí nǹkan tá a fẹ́ máa provoke yín kó wáyé látàrí eclipse èyí tí ó fẹ́ wáyé ní ọjọ́ náà. Ọjọ́ yẹn kí ẹ rí dájú pé ẹ wulẹ̀ jáde káàkiri ní àṣálẹ́ lóru dúdú. Tílẹ̀ bá ti ṣú kí ẹ rí dájú pé ẹ wà ní orí ọwọ́ yín, kí ẹ má káàkiri ju bó ṣe yẹ lọ ní àṣálẹ́ ọjọ́ náà. Ní ọjọ́ Sunday tí ń ṣe September 22 ọdún tí a wà nú ẹ̀ yìí, òun ni òòrùn máa yí bírí, tá yí bírí wọnú ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra. Mo wá ń fi àkókò yìí mo fi ń kí ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra wípé happy solar return, happy new year, happy birthday and happy birthday in advance. Ọdún tuntun tẹ́yin tẹ́ ń lo ìràwọ̀ Libra tí ẹ mú yìí á sàn yín sí rẹ̀, á sàn yín sówó, á sàn yín sí ìfọ̀kànbalẹ̀. Fẹ́yìn tí ẹ wá ń lo ìràwọ̀ iná tó kan yan Aries, ẹ fẹ́ gbájúmọ́ ọ̀rọ̀ ìbáṣepọ̀ tẹ̀yin àti tolólùfẹ́ yín dáadáa lákòókò yẹn. Bẹ́ẹ̀ sì ni àkókò ọjọ́ yẹn tún jẹ́ ọjọ́ kan tó ṣe pé déédéé àkókò tí a máa fi lo ọ̀sán òun náà ló máa jẹ́ déédéé àkókò tí a máa fi lo àṣálẹ́. The same hours, 12 hours day and 12 hours night á pé pérépéré tí ó máa ṣe déédéé ara wọn ní àkókò ọjọ́ yẹn. Ẹ ṣáà tí ẹ fìfẹ́ hàn sí gbogbo èèyàn, kí ẹ fáwọn ènìyàn ló dára jù láti àkókò yẹn lọ. Kí ẹ rí páwọn nǹkan yìí ẹ túbọ̀ ń ṣe ju bí ẹ ti ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ. Ní ọjọ́ Sunday tí ń ṣe September 22, tí ẹ bá ń fẹ́ èèyàn kan àbí tí ẹ ti marry, ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín á túbọ̀ dánmọ́rán dáadáa ní ọjọ́ náà. Ní ọjọ́ Thursday tí wá ń ṣe September 26, tí ó bá ṣe pé àwọn aáwọ̀ kọ̀ọ̀kan wà èyí tí ò tí yanjú, tàbí nǹkan kan wà tí ó ń bíbi tension láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, kí ẹ rí dájú pé ẹ wá ìrọ̀rùn fún ní àkókò yẹn, kí ìbáṣepọ̀ yín kí ó túbọ̀ lè máa dára sí ju ti àtẹ̀yìnwá lọ. Ní gbogbo oṣù yìí pátápátá ẹ gbọ́dọ̀ rí dájú pé ẹ ń ṣe prayer dáadáa, ẹ nílò rẹ̀. Bákan náà sì rèé, kí ẹ rí dájú pé ẹ ṣètọ́jú ìlera ara yín púpọ̀. Kí ẹ má ṣe ní ẹ̀ ń waṣọ dúdú birimù láti òkè dé ìsàlẹ̀, kò dára. Bẹ́ẹ̀ sì ni kí ẹ gbọ́ àmọ̀ràn látọ̀dọ̀ àwọn àgbà, àwọn tó ní ìmọ̀ tó lóye tí wọ́n dàgbà jù yín lọ, kí ẹ gbọ́ àmọ̀ràn wọn, kí ẹ má kún yan àmọ̀ràn wọn kéré. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ kí ẹ dáadáa nípa ọ̀rọ̀ owó, kí ẹ wà careful tẹ́ bá fẹ́ ṣe transfer, ẹ fẹ́ sọ̀rọ̀ owó, kí ó má bàa sí mistake, kó má bàa sí pé iye báyìí ni mo pè, iye báyìí lẹ́ẹ̀ fún mi, iye báyìí ni mo gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ẹ kíyèsára. Oṣù yà tù yín lára láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí kí n tó gbàgbé, ẹ sáré tètè bá mi lọ sí YouTube, ẹ lọ bá mi follow page wa ní YouTube, Ìṣẹ̀dá Spiritual Home. Ẹ bá wa subscribe, support yín la nílò ní gbogbo ọjọ́, ní gbogbo ìgbà. Ẹ ṣeun púpọ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn fẹ́yìn tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kan yan Aries nínú oṣù September. Oṣù yà dára fún yín, á sunwọ̀n láṣẹ Èdùmàrè. A máa pàdé nínú oṣù kẹwàá October láṣẹ Èdùmàrè. Ọkàn wa balẹ̀, a rí bí a ṣe ń fẹ́ o. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tí ẹ fẹ́ ṣe ìwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire ogbó á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, ní oṣù yìí àti ní gbogbo ọjọ́ láṣẹ Èdùmàrè. Ire o.